a ó nígbà tá a dáyé. Àbá ìtàn àwọn ẹni mímọ́, àbá ìtàn àwọn ẹni àtàtà, àbá ìtàn àwọn akọni. Mo rí pé a ní security tó wà capable tó látàn torí wípé bribery and corruption ó ti gbàlú yìí kan débi wípé ẹni tá a fi ṣe security àwọn gọgọ fún àwọn tí ń jẹ́ agbódegbà fún olè. A rí pé àwọn tó jẹ́ adigunjalè àbí àwọn tó ń wà ọ̀bàyéjẹ́ tá a bá máa wò wọ́n tó bá máa mú ẹlòmíín nínú wọn, a rí pé aṣọ ọlọ́pàá làwọn bá lọ́rùn wọn, a bá aṣọ sójà lọ́rùn wọn, léyìí tó kún díẹ̀ ká. A dẹ̀ sọ pé a ní security nílẹ̀ Nàìjíríà nílùú adúláwọ̀ léyìí tó jẹ́ pé ó kún díẹ̀ káàtó tó. Ọmọ bíbí Mọ́rí Odùduwà èyí tá à ń pè ní Sunday Igboho ó dìde wípé ohun tó ń ṣe yìí kò tọ̀nà. Ó lọ bá wọn wípé kán dáwọ́ gbogbo ogun dúró. Gbogbo ayé bẹ̀rẹ̀ sí wọ́n tún bẹ̀rẹ̀ sí pariwo mọ́, wọ́n ní ohun tó ń ṣe ò dáa. Wọ́n bẹ̀rẹ̀ sí tún ka ẹ̀bi sí lẹ́sẹ̀ léyìí tó kún díẹ̀ káàtó. Ọ̀gbẹ́ni Sunday Adéyẹmọ tó ń jẹ́ Ìgbòho ó dìde nàró láti gbèjà àwọn ọmọ bíbí Yorùbá ní pé ìgbà gbọ́dọ̀ jẹ́ Yorùbá mọ́, èyí tí ẹ ṣe fún wa àyè Fúlàní ó ti tó. Ó wá jẹ́ pé ọmọ ọkùnrin náà gbàtẹ́ wá wò pé kan tó kù tó yẹ kẹ́ ẹ ṣe fún ẹ dáná sun lé ẹ mú àkáǹtì ẹ sì sí ẹ wọ́n ní wọ́n búlọ̀kù ẹ bí a irọ́ ni o bí a òótọ́ ni àwọn ò mọ̀, ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni kò dára tó rárá. olótìtọ́ tí ń bẹ láyé wọn gbógun ṣìkàṣìkà tí ń bẹ wọn ní wọn ẹgbẹ̀fà. adíá fún ọ̀rọ̀ gbogbo tí fojoojúmọ́ dùn ní ọ̀rọ̀ gbogbo dúfá. lójúbọ òòṣà àwọn nǹkan bíi kóòkì. òǹpìtàn ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn láìsí ìṣẹ̀lẹ̀ kò sí tí a máa pè ní ìtàn. bọ́mọdé ò bá tàn á bá àrọ́bá ní bàbá ìtàn. ọgbọ́n ló gbogbo fi ń kọ́ ni. ìtàn àṣà àti ṣe wa ó ṣe pàtàkì kí a mọ̀. ọpẹ́ lọ́wọ́ OAB production tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò òǹpìtàn láti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa ìṣẹ̀lẹ̀ mánigbàgbé tí ẹ̀yin bá fẹ́ kí a mọ̀ nípa ìtàn ìlú yín, ìtàn àdúgbò yín, àwọn akọni ẹ̀dá tàbí ẹ fẹ́ máa fún wa ní ẹ̀bùn lábára ìbéèrè àti ìfẹ̀bùtọrẹ pẹ̀lú ìpolówó ọjà yín lórí ètò òǹpìtàn. ẹ pè Abíọ́dún Adékìtán bàbá òǹpìtàn sí ojú òpó 080-591-86128 080-591-86128. òǹpìtàn kò ṣeé má gbọ́ ni. pàmìlẹ́rìn ọlọ́run mi pàmìlẹ́rìn ayọ̀, pàmìlẹ́rìn ọlọ́run mi pàmìlẹ́rìn ayọ̀, káráyé lè mọ̀ pé wọ́n ló fẹ̀rín sí mi lẹ́nu. pàmìlẹ́rìn ọlọ́run kí n lè wá dúpẹ́. ló yẹ ká tẹ̀lé bí wọ́n bá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀ tó dáńgájíá. tí kò lẹ́jà ń bákan nínú tí wọ́n kọ́ṣẹ́mọṣẹ́ gba ìwé ẹ̀rí dókítà oníwòsàn ìbílẹ̀ tó dúró re. kò sí iléeṣẹ́ méjì bí kò ṣe iléeṣẹ́ olókè méjì Abba Center lábẹ́ aláṣẹ wọn dókítà Fọlárunṣọ́ Oyinlọ́lá. ìró ẹ̀sán wo ló ń bá ọ fínra tó ti sọ̀rọ̀ tínú lórí rẹ̀. ìròyìn ayọ̀ rẹ o iléeṣẹ́ olókè méjì Abba Center ti wà níkàlẹ̀ láti fi tewétegbò ṣe ọmọ aráyé lóore. àwọn oògùn wọn wà lóníyẹ̀fun olómi àtoníkóró capsule láti gbógun ti gbogbo ẹ̀sán ara pátá. àwọn òṣìṣẹ́ àwọn yanrantí. bẹ́ẹ̀ sì ni àwọn irinṣẹ́ àyẹ̀wò òde òní ń bẹ ní sẹpá láti ṣe àyẹ̀wò fún yín. ẹ tara ṣàṣà lọ sí iléeṣẹ́ olókè méjì Abba Center tó wà ní nọ́mbà 173 Baruwa bus stop Ìpájà road Ìyànà Ìpájà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08034751623 tàbí 07018992851. pẹ̀lú iléeṣẹ́ olókè méjì gbogbo àìsàn ara kan jọ̀gbọ̀n. bàbá wa Lai Muhammed Minister for Information ṣe mọ̀ pé òun náà sọ̀rọ̀ nípa security. tó security wo tó bí Nàìjíríà yìí ṣe wà yìí kò tó rárá. nígbà ayé àwọn OPC kò sí gbogbo wọn kidnap wọn jíyàn gbé torí ìgbà yẹn wọ́n ń búra fún wọn ni. àwọn tó dẹ̀ ṣe mágòmágó ń gbà yẹn èyí tó kúkú nu wọn ṣé àwọn máa búra fún wọn tó bá yẹ pé bí àwọn security wa ṣe wà ní ìsìn kó ní tán a máa fi búra fún wọn kò ní sí pé wọ́n kidnap àwọn èèyàn
bẹ̀t kò yẹ kó lè máa kidnap ọ̀run nítorí pé àwọn ìjọba wa wọ́n mọ̀ ń pẹ̀ táwọn ìjọba wo bá mọ̀ ń pẹ̀ ni wọ́n ní máa kidnap àwọn èèyàn kò lè kó rí bẹ́ẹ̀ irú Sunday Igboho yẹn ó yẹ káwa Yorùbá ká support ẹ̀ ni ẹ wá nígbà tí Sunday Igboho ti bẹ̀rẹ̀ sí ní fa wàhálà yìí ṣe ti gbọ́ wọn kidnap láti gbà yẹn tí àti ìgbọ́ ó yẹ ká support bọ̀bọ́ yẹn ni ó yẹ kí gbogbo àwọn ọmọ Yorùbá kan support ẹ̀ ni bẹ́ẹ̀ tìgbà tó ń rọ́pọ̀ wọn support ẹ̀ that means àwọn kan wà tó jẹ́ pé àwọn gan ni wọ́n ń ṣiṣẹ́ yẹn tó jẹ́ nínú àwọn ìjọba wa lábẹ́lẹ̀ tó lè kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tó ti yé yín so àwọn ló yẹ kó jà ìjọba ló yẹ kó jà fún wa ṣùgbọ́n ìjọba ò ní táìmù wa àwa la ṣe máa jà fúnra wa ní tó ń lọ yìí àwa la máa jà fúnra wa o gbogbo ẹni tó bá ná yẹta tó níbọn kan lọ lò fún àwọn tó bá jẹ́ pọ́n ọmọ tó bá wà torí àwọn ìjọba ò fẹ́ràn àwa Yorùbá láti mẹ̀yìn síbẹ̀ yìí owó tiwọn ni wọ́n ń lé tí ò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn aláìṣẹ̀ ẹ̀pa láwọn tó yẹ pé ìṣesí kí gbogbo nǹkan lò òkè ẹ lọ pa wọ́n dànù kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. Sunday Igboho gbogbo nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí sí ó sì kó àwọn aráàlú ni torí tí ò bá sì kí àwọn aráàlú àwọn Fúlàní yìí wọ́n ti ní access kọjá ibi tó yẹ kó dé débi pé bó ṣe ń pààyàn lọ́ ṣe máa ṣe hàn mo rí nínú ẹnìkan tí wọ́n mú tó kidnap táwọn Fúlàní dẹ̀ kọ́kọ́ bá sùn tí gbogbo wọn fi ṣe yẹ̀yẹ́ níbi tó ti ń bá sùn ṣé wà nìyẹn ọmọ èèyàn bíi tiwa náà dẹ̀ ni wọ́n ẹ jọ̀ọ́ mo rọ̀ wá mo bẹ̀ wá ìjọba ìlú yìí ẹ bá wa mójútó security ó ṣe kókó. àwa security orílẹ̀-èdè yìí mẹgáàdì ẹ̀yin olùdáàbòbò wa ẹ̀já wùwárí o torí ṣe é mọ̀ wípé ìwà rere ilẹ̀ ṣó èèyàn ọ̀dà à ń sọ wípé àwọn Fúlàní ń yọ wá lẹ́nu bẹ́yìn security bẹ́ẹ̀ bá dúró ní gbogbo bòde wa káàkiri ọ̀nà wo làwọn Fúlàní náà fẹ́ gbà wọlé àwa mẹgáàdì ẹjẹ́ wùwárẹ́ o àwọn olùdáàbòbò ẹ̀ṣọ́ ojú pópó ẹ dákun ẹjẹ́ wùwárẹ́ ẹ rí i pé ẹ mójútó ọ̀rọ̀ olè ọ̀rọ̀ Fúlàní ẹ mójútó ọ̀rọ̀ àwọn kidnapper ẹ dákun gbogbo ẹ̀yin security wa ẹ bá mójútó dáadáa. ó ti ta kòkò mo fẹ́ lówó ó ti ta kòkò gbé mi dìde gbogbo ẹgbẹ́ mi pè mí lọ́lẹ̀ mo fẹ́ ní lárí ó ti ta kòkò gbé mi dìde. ológo gíga lẹ̀ ń gbọ́ yẹn o láti ẹnu èmi evangelist Dr. Ṣẹ́gun Gbénlé tí gbogbo ayé mọ̀ sí Náání Jésù àti ṣe Náání Jésù ayé ti gbọ́ ológo gíga tún lélẹ́yìí o gbọ́dọ̀ gbọ́ ayẹyẹ kéyìíkéyìí tẹ́ bá fẹ́ ṣe ẹ pè nọ́mbà mi. ó ti ta kòkò mo fẹ́ lówó ó ti ta kòkò gbé mi dìde gbogbo ẹgbẹ́ mi pè mí lọ́lẹ̀ mo fẹ́ ní lárí. bábò òǹkùtàn lẹ̀ Yorùbá Abíọ́dún Adékìítán ọmọ onílé owó ẹ̀ka ẹ̀ ọmọ ikúrò ń pa ẹ wò ó èmi ṣetán mò ń rèlú mi o mo ṣetán mò ń rèlú bàbá tó bí mi lọ́mọ ẹja ṣe jẹ́jẹ́ o ayé ò ní mú wa o èdè ò ní kọlù wá láṣẹ Èdùmàrè òǹkùtàn lẹ̀ Yorùbá nígbà míì Olódùmarè tí ń ṣọ́ wa lọ yóò tún máa ṣọ́ wa padà bọ̀ sórí òkùtàn lẹ̀ Yorùbá o. mo kí gbogbo etí tó ń gbọ́ mi pé ẹ kú etí ìgbọ́ iléeṣẹ́ Master Samco Engineering Company àǹfààní ńlá bàǹtàbàǹtà òun náà ni wọ́n ní kí n mú wá fún yín nípa pé wọn ò fẹ́ kí ẹnikẹ́ni ó máa sọ pé kò síṣẹ́ lọ́wọ́ àwọn àbáwọn òrìṣẹ́ ṣe àbí ẹni tó ti níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ àǹfààní rèé láti tún ní iṣẹ́ mọ́ iṣẹ́ iléeṣẹ́ Master Samco Engineering Company wọ́n jẹ́ ọ̀kan gbòógì iléeṣẹ́ tí wọ́n ń ṣe ice block machine lọ́lọ́kan òjọ̀kan tó jẹ́ pé tí wọ́n bá yín ṣe ẹ mọ̀ pé lóòótọ́ àti òdodo iléeṣẹ́ wọn
wọ́n tó gbangba sùn lọ́yẹ́ torí pé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi Elédùmarè tó fi rán wọn ni láti máa ṣe ice block machine àti ọ̀pọ̀lọpọ̀ machine lọ́lọ́kùnrin jọ̀kan. bẹ́ẹ̀ ni àwọn machine wọn kì í jẹ iná rárá bí ti wò mọ́. bákan náà wọ́n ń ṣe cold room, wọ́n ń ṣe chillers, refrigerator pẹ̀lú air conditioner. iṣẹ́ wọn náà tún ni láti ṣe any cooling system pátápátá òun ni wọ́n ń ṣe. fún àǹfààní ẹ̀yin tẹ́ fẹ́ bá wọn dòwò pọ̀ ẹ lè kàn sí wọn ní head office wọn tó wà ní Abẹ́òkúta express road Ajégúnlẹ̀ bus stop lẹ́gbẹ̀ẹ́ Bravo filling station nítòsí tó gate ní Sango. wọ́n tún wà ní 933 Abẹ́òkúta expressway Alákòókò bus stop nílùú Èkó. ẹ láǹfààní láti pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn yìí 08066303532 àti 08129110989. ímeèlì wọn ní mastersamcool engineering company mastersamcool2017@gmail.com. ọ̀gá ni master bẹ́ẹ̀ ni àwọn la ṣíwájú òdodo mastersamcool engineering company tó bá jẹ́ ti ká ṣe kúlì machine lọ́lọ́kan òòjọ̀kan mastersamcool náà ní kẹ́ máa bọ̀ wá bẹ́ẹ̀ bá bá wọn dòwò pọ̀ aráyé oṣù ọ̀pẹ. orúkọ mi ni Mrs. Jókòtadé Àwáwù Adémọ́lá Ìyá Ọ̀ṣun Sùúrùlérè. mo ń ṣiṣẹ́ ìṣègùn mo dẹ̀ ń ṣiṣẹ́ Ọ̀ṣun. ẹni tí nǹkan bá ṣe nínú àgọ́ ara mo ń tún ṣe. tọ́ọ̀sẹ̀ jọ́bẹ̀ ìdógún la máa ń ṣọ̀sẹ̀. ohun tí ó mú mi wá sí orí ètò yìí ó ní ọ̀pọ̀ èèyàn tí ayé ẹ̀ ti dàrú. gbogbo ẹni tí ayé ẹ̀ dàrú tí nǹkan ò lọ déédéé fún tí wàhálà bá tí dààmú bá. Ọ̀rúnmìlà ni ọba tí Olódùmarè rán wá sí ilé ayé ní àtètèkọ́ṣe láti wá tún ilé ayé ṣe. nígbà tó sì ń lọ ó fi nǹkan tá a lè fi máa kéèpè tó máa dá wa lóhùn sílẹ̀. kí ni nǹkan náà ní ikin èyí tí a mọ̀ sí Ifá. Ọ̀rúnmìlà bára agbọ́n mi règún ó ní gbogbo nǹkan tí òun ń ṣe fún wa nígbà tó wá ní ilé ayé tó ṣe ta lára tó ṣe ta jèrò tó ṣe ta wárùn gbàgà. ó ní bí ẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí òun ṣe ṣe yẹn lòun tún máa bá wa ṣe lẹ́yìn ìgbà tóun ò sí nínú ayé. gbogbo ẹni tí ojú ọmọ ń pọ́n tílé ayé le fún tọrọ ara ẹ̀gán sú tábà képe ikin òun ló máa sọ ọ̀nà àbáyọ fún wa nítorí irin iṣẹ́ tí Ọ̀rúnmìlà ní ká máa fi képe òun nìyẹn. ó ní wọ́n máa ń képe tí wọ́n bá ti képe ohun tí ó jẹ́ ohun tí ó ń dín nǹkan yẹn lọ́wọ́ yálà wàhálà kan láti inú ogun ìdílé yálà ọ̀rọ̀ ẹnu yálà àfọwọ́fà yálà inú ni bí ni yálà àwọn tó nílé ayé ló ń fi nǹkan tí a ń fẹ́ yẹn jẹ wá níyà àbí dà wá láàmú tí àwọn babaláwo tí wọ́n bá ti gbé Ifá kalẹ̀ tí wọ́n bá ti yẹ̀ wò tí wọ́n dá Ifá ni ó máa sọ nǹkan tí a máa ṣe. mo jẹ́ ọmọ babaláwo bàbá mi sì kọ́ mi bí wọ́n ṣe ń ṣe oògùn àrùn àìsàn gẹ́gẹ́ bí ìtọ̀ ṣúgà tí àwọn olóyìnbó ń pè ní diabetes. mo lọ ṣe ìdánwò lórí ẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní Board of Traditional Medicine. mo máa ń wo àìsàn ìtọ̀ ṣúgà tí olóyìnbó ń pè ní diabetes. ẹni tó lóyún ọdún kan àbọ̀ ẹni tó ní ọdún méjì wà nínú ẹ̀ tí ò rí bí mo máa ń bẹ Ifá. a máa ń gbóhùn ìyá gbóhùn ọmọ tó bá tọ̀ mí wá torí máa béèrè lọ́wọ́ Ifá sì jẹ́ òrìṣà àfinimọ̀nà. bẹ́ẹ̀ ni àrùn yìí jẹ́ àìsàn burúkú púpọ̀. ẹnikẹ́ni tó bá ní lára tó bá ní egbò lára egbò náà kì í jiná àfi tó bá kọ́kọ́ wo àìsàn yẹn kúrò nínú ara ẹ̀ kí oògùn tó lè ṣiṣẹ́ nínú ara onítọ̀. because tó bá ti wà nínú ara á jẹ́ kí ọ̀rá pọ̀ jù nínú ara. ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n dẹ̀ máa ń tọ́jú ara tó nípa nǹkan tí à ń jẹ. ìkíní bẹ́ẹ̀ lómi ò bá tí ì fi ṣúgà ṣe iṣu kò lè jẹ́. mo ti rí èèyàn tó yẹ pé ó ń ṣe ẹ̀wà wọ́n bu ṣúgà sí. gbogbo orú nǹkan báyìí àkóbá ni nínú àgọ́ ara. ewé àti egbò nìkan ló dẹ̀ dájú tá a lè fi cure ìwòsàn yìí. tí èèyàn bá ti ní àrùn diabetes lára ìtọ̀ ẹ̀ ò ní límìtì. láàárín 20 ìṣẹ́jú á ti lọ sáré tọ̀ nígbà 3. ìtọ̀ á máa gbọ́n ni ní gbogbo ìgbà á dẹ̀ máa rù á máa gbẹ.
ìyẹn ni àkíyèsí pé nǹkan tó ń ṣe òun yìí ti lápẹẹrẹ o ìgbà téèyàn bá sùn kílẹ̀ tó mọ́ tó ń tọ̀ tí kí ọ̀dà méjì ń kún ẹ ti mọ̀ pé ẹni náà kò ní àlàáfíà tó. olókè méjì ni ẹ jẹ́ ká lọ rí o olókè méjì ni ẹ jẹ́ ká lọ rí. ẹni mọ̀nà ló yẹ ká tẹ̀lé bí wọ́n bá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀ tó dáńgájíá. tí kò lẹ́jà ń bákan nínú tí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ gba ìwé ẹ̀rí dókítà oníwòsàn ìbílẹ̀ tó dúró re. kò sí iléeṣẹ́ méjì bí kò ṣe iléeṣẹ́ olókè méjì Abba Center lábẹ́ aláṣẹ wọn dókítà Fọlọ́runṣọ́ Oyinlọ́lá. ìró àìsàn wo ló ń bá ọ fínra tó ti sọ̀rọ̀ tínú lórí rẹ̀. ìròyìn ayọ̀ rẹ o iléeṣẹ́ olókè méjì Abba Center ti wà níkàlẹ̀ láti fi tewétegbò ṣe ọmọ aráyé lóore. àwọn oògùn wọn wà lóníyẹ̀fun olómi àti oníkóró capsule láti gbógun ti gbogbo àìsàn ara pátá. àwọn òṣìṣẹ́ àwọn yanrantí. bẹ́ẹ̀ sì ni àwọn irinṣẹ́ àyẹ̀wò òde òní ń bẹ ní sẹpá láti ṣe àyẹ̀wò fún yín. ẹ tara ṣàṣà lọ sí iléeṣẹ́ olókè méjì Abba Center tó wà ní nọ́mbà 173 Baruwa bus stop Ìpájà road Ìyànà Ìpájà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08034751623 tàbí 07018992851. pẹ̀lú iléeṣẹ́ olókè méjì gbogbo àìsàn ara kan jọ̀gbọ̀n. ayé ò tán lọ bí ọ̀pá ìbọn kò ṣe é dúró wò ní wọ́n máa ń sọ kò sẹ́ni tó lè wẹ̀kùn ayé já ogun láyé yìí ò ẹ rọra. bí o ṣe yan ẹnìkan ò lè ṣe mí ọ̀rọ̀ ayé kúrò ní báyẹn ọlọ́wọ́ kan kọ̀rọ̀ tẹ́rí yẹn o ohun ẹni tí ó fi kọ́ ni ogun láyé yìí ò ẹ fúnra o. ayé ò tán lọ bí ọ̀pá ìbọn kò ṣe é dúró wò ní wọ́n máa ń sọ kò sẹ́ni tó lè wẹ̀kùn ayé já.